Ní inú oṣù kẹta yìí, ìṣerere á jẹ́ tiwa, ire ni kí ó máa jẹ́ tiwa o. Ire ní gúúsù, ire ní àríwá, ire ní ìlà oòrùn, ire ní ìwọ̀ oòrùn, kí a kan ilẹ̀kùn ayọ̀, àti èmi àti ẹ̀yin kí a kan ilẹ̀kùn rere, àti àwọn aráalé mi àti àwọn aráalé tiyín. Ohun rere, ohun ayọ̀, ohun ìdùnnú kò ní jìnnà sí ọ̀kọ̀ọ̀kan wa o. In March we are not anxious. In the month of March and beyond, we are not broke. We live in abundance. We attract positive energy. We operate on higher frequencies. Doors and opportunities do not keep us. We are steps ahead. Ìròyìn ayọ̀, ìròyìn ọpẹ́, ìròyìn ìdùnnú, ìròyìn adùn, ìròyìn owó, ìròyìn ọlá, ìròyìn ọlà, ìròyìn ọrọ̀, ìròyìn àlàáfíà, ìròyìn ìfọkànbalẹ̀ ní kí ara yóò máa gbúròó sí wa o. A ò ní gbúròó ibi sí ẹnikẹ́ni wa. Ẹkún, ìbànújẹ́, òṣè, ebi, àrankàn, àfàìtó, àmúbọ́, àìnífọ̀kànbalẹ̀, àìlálàáfíà kò ní jẹ́ ìpín tiwa nínú oṣù kẹta yìí o. Bí a ṣe ń wá ohun tí a ó jẹ lọ, ká má ṣe pàdé ohun tí ó jẹ wá, kí a má rin àrìn fẹsẹ̀ sí. Lẹ́yìn ohun gbogbo, kí a rí ọpẹ́ dá ní ìgbà tí oṣù yóò bá máa wá sí ìparí. Ẹnu ọpẹ́ èmi àti ẹ̀yin kò ní kan o. Àmín, àṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, Happy New Month. Ṣàlàáfíà lẹ́wà.